Koiki Media bringing the work closer to your doorstep. Mo kí gbogbo àwọn ará ilé pátápátá jákèjádò àgbáyé níbikíbi tí oníkálukú wa wà lówùúrọ̀ yìí pé àpò ojúmọ́ tó mọ́ wa lónìí, ojúmọ́ ire, ojúmọ́ ayọ̀, ojúmọ́ owó, ojúmọ́ ọlá, ojúmọ́ ìgbéga náà ló máa jẹ́ fún èmi àti ẹnìkọ̀ọ̀kan wa níbikíbi tí oníkálukú wa wà tí a ti ń lóore ọ̀fẹ́ àti àǹfààní láti máa gbọ́ ohùn mi láàárọ̀ yìí. Kan ń ṣẹlẹ̀, ó ti ṣẹlẹ̀ báyìí. Ó ti ṣẹlẹ̀ bá a ṣe ń rí náà ni o. Náà la ṣe ń mú wá sí etí ìgbọ́ oníkálukú wa jákèjádò àgbáyé. Tá a bá wo ojú ẹ̀rọ yìí, ẹ má bínú gbogbo ilé wípé kí ló dé tá ò fi play orin akọmọ̀nà wa, àbí bóyá a ò play orin tó jẹ́ títí Koiki Media bringing the work closer. Bẹ́ẹ̀ ni ẹ má bínú. Ṣe rí tí ẹ bá wo ojú amóhùnmáwòrán yìí, ẹ rí àtẹ̀jíṣẹ́ tá tẹ̀ ń bẹ̀ pé àwọn ajínigbé wọ́n tún ti ṣe bí ìṣe wọn. Àwọn ajínigbé wọ́n tún ti jí àwọn ẹ̀ṣọ́ aláàbò tí a mọ̀ sí àmọ̀tẹ́kùn méjì ní ìlú Ìgbòho. Ìyẹn ní alẹ́ àná náà ni ìyẹn ṣẹlẹ̀ nígbà tí a parí prógámù bàbá wa tó bá wa sọ̀rọ̀ tán nípa ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n fi gbọ́ wa nípa agbára tó wà tí a lè fi gbọ́ kù lóko ẹ̀rú. Ṣàdédé nígbà tó di lóòru ọ̀gànjọ́ náà ni mo gbọ́ ìpè, ṣùgbọ́n mi ì lóòrò ọ̀fẹ́ àti gbé ìpè náà. Bó ṣe ń dilẹ̀ mọ́ láàárọ̀ yìí, ìpè náà kàn mí hàn pé ó mọ̀ tó ti ṣẹlẹ̀ lókè Ògùn. Àwọn ajínigbé wọ́n mọ̀ ti jí àwọn ẹ̀ṣọ́ aláàbò tí a mọ̀ sí àmọ̀tẹ́kùn méjì ni wọ́n jí gbé lálẹ́ àná nílùú Ìgbòho mọ̀rẹ́ nílùú bàbá wa. Bó o láti fẹ́ ṣèyí sí ẹ̀yin èèyàn wa jákèjádò lágbàáyé, pàápàá jùlọ àwa tá a wà lókè Ògùn, àwa ọmọ òkè Ògùn pátápátá. Ìgbésẹ̀ wo là ń gbé lórí àwọn ìgbésẹ̀ wọ̀nyí, lórí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí? Gẹ́gẹ́ bí wọ́n ti fi tó mi létí tá a sì gbọ́ dáadáa, torí pé àwa ò ní èèrà tí ọ̀lọ́mọ nú. A ó ṣèwádìí dáadáa kó tó di pé a bọ̀ sórí afẹ́fẹ́, kó tó di pé a sọ fún gbogbo àwọn ọmọ kóòtù òjíire ohun tó ń ṣẹlẹ̀. Òun lẹ̀ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ yìí nílùú Ìgbòho. Àwọn àmọ̀tẹ́kùn méjèèjì tí ẹ gbọ́ pé wọ́n jí gbé nílùú Ìgbòho yìí kì í ṣe ọjọ́ àná, ní alẹ́ àná lóru àná ní dédé aago 11 ó kọjá díẹ̀ ráńpẹ́ náà ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀. Àwọn àmọ̀tẹ́kùn méjèèjì yìí, ohun tó jẹ́ ìyàlẹ́nu ń bẹ òun náà ni pé wọ́n ṣẹ̀ wọṣẹ́ àmọ̀tẹ́kùn kò tí ì ju oṣù 2 péré lọ. Ìkan nínú àwọn arákùnrin tí wọ́n jí gbé yìí, ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé kò níyá mọ́ láyé, bẹ́ẹ̀ ni ò ní bàbá mọ́. Ṣùgbọ́n òun náà ń wá bó ṣe fẹ́ jẹ, bó ṣe fẹ́ mu, bóun lòun náà ṣe fẹ́ dèèyàn, bóun náà ṣe fẹ́ rọ́wọ́ mọ́ lẹ́nu. Òun náà ló ṣokùnfà ohun tóun náà fi dédi iṣẹ́ àmọ̀tẹ́kùn. Ṣùgbọ́n nínú àwọn ìrìn àjò tí a gbọ́ tí a ṣe rìn lórí rẹ̀ lẹ́nu àárọ̀ yìí tílẹ̀ mọ́ yìí, a náà ti gbọ́ pé arákùnrin tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kódà kò ní kẹ̀kẹ́ dípò pé yóò ní mẹ́sìn tá à ń pè ní ọ̀kadà. Ṣùgbọ́n báwo lòun náà ṣe fẹ́ jẹ́ èèyàn nílé ayé, lòun náà ṣe fẹ́ mú ọwọ́ lẹ́nu nígbà tó ń wáṣẹ́, tó wà lọ sọ́tún, tó wà lọ sósì, ló bọ́ síbi iṣẹ́ àmọ̀tẹ́kùn. Wọ́n wọṣẹ́ àmọ̀tẹ́kùn kò tí ì jóṣù 2 lọ báyìí o. Ẹnu iṣẹ́ náà ni wọ́n ń lọ lánàá, tí wọ́n ń lọ sẹ́nu bodè káàkiri bí wọ́n ṣe mọ̀ ń lọ kiri, bí wọ́n ṣe mọ̀ ń ṣọ́ gbogbo ojú ọ̀nà àbáwọlé, àbáwọ̀lú, àbábàjáde. Ibẹ̀ náà wọ́n ń lọ kó tó di pé ìṣẹ̀lẹ̀ aburú yìí ó mà ṣẹlẹ̀ o. Lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń bá wa sọ̀rọ̀ yìí, gbogbo àwọn ará ìlú àtàwọn ọdẹ tó wà nílùú
gbogbo wọn ti dìde báyìí. Kódà gbogbo àwọn ọdẹ tó wà ní àgbègbè lókè Ògùn náà wọ́n ti ń dìde tí wọ́n ti lọ ń darapọ̀ mọ́ àwọn tìlú Ìgbòho lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń bá wa sọ̀rọ̀ yìí. Bákan náà ni gbogbo àwọn Àmọ̀tẹ́kùn àwọn náà ti dìde báyìí. Tó eléyìí náà la sáré mú wá fún wa lóòrọ̀ yìí kí gbogbo wa ká lè mọ ṣe ojúlàlákàn fi sọrí báwo la ṣe fẹ́ mọ rìn. Ẹ wo bí tá a bára wa. Ẹ wò ó bí bàbá wa olóyè Mọ́jàsọ́lá Ìgbòho Òòṣà ti ń pariwo tó. Ìjà wa ọmọ kóòtù òjíire ìjà ò kọ etí ikún sí ọ̀rọ̀ yìí. Ìjẹ́ kì í ṣe ọ̀rọ̀ orí ẹ̀rọ ayélujára nìkan náà là ń bára wa sọ. Ìdí nìyí tá a fi ń sọ fún wa pé ó ṣe pàtàkì fún gbogbo àwọn ọmọ kóòtù òjíire. Bó o ní a ṣe fẹ́ ṣètò ààbò tó nípọn, ètò ààbò tó yanrantí. Àwọn ẹ̀ṣọ́ aláàbò Àmọ̀tẹ́kùn náà làwọn ajínigbé ń palẹ̀ mọ́lẹ̀ yìí. Ibo là ń bá a lọ báyìí? Nígbà tá a tún wá ṣe tán, àní Buhari òun ló kú tó sípò padà. Tìtorí rẹ̀ a mọ̀ ń gbọludé. Ẹni ò sí iléèwé lónìí fáwọn ọmọ iléèwé, bẹ́ẹ̀ ni òṣìṣẹ́ fáwọn òṣìṣẹ́. Ṣùgbọ́n iṣẹ́ ń bẹ fáwọn ajínigbé láti mọ jínigbé. Ẹ fààyè lẹ̀. Ẹníṣẹ́ wà fáwọn ajínigbé tiwọn. Ẹníṣẹ́ wà fáwọn Fúlàní, àwọn agbénipa. Ṣùgbọ́n kò ṣiṣẹ́ fáwọn ọmọ kóòtù òjíire. Ẹni kí gbogbo ọmọ kóòtù òjíire kí wọ́n wà nílé. Ẹni kí wọ́n mọ ṣe, kí wọ́n mọ dárò. Kí wọ́n mọ dárò, kí wọ́n mọ dárò Fúlàní. Ṣùgbọ́n ẹ fún oore ọ̀fẹ́ fún àwọn Fúlàní pé ẹ̀yin ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ tiyín o. Ẹ̀yin ẹ mọ ṣiṣẹ́ tiyín ìṣó. Àwọn ọmọ kóòtù òjíire níbo là ń rè? Níbo là ń lọ báyìí? Àwọn tá a tún fọkàn tán, tá a tún wò pé àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n tún lè gbà wá kúrò lọ́wọ́ oko ẹrú àbí gbà wá kúrò lọ́wọ́ àwọn ajínigbé, àwọn náà lajínigbé mọ̀ ń palẹ̀ mọ́ yìí. Koiki Media bringing the work closer to your doorstep. Òun ló mú wá sétí ìgbọ́ wa lóòrọ̀ yìí. Mo rọ̀ wá gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lákòókò yìí. Ibikíbi tó ní kú wá wà bá ti wá wà, ẹ dákun ẹ bá ń pín ètò yìí. Ẹ bá ń fọ́n jáde, ẹ bá ń fọ́n jáde, ẹ bá ń fọ́n jáde. Gbogbo àwọn ọmọ òkè Ògùn pátápátá o, níbo la wà? Ẹ jáde síta, ẹ darapọ̀ mọ́ gbogbo àwọn ọlọ́dẹ, àwọn Àmọ̀tẹ́kùn. Gbogbo ẹ̀yin alágbára tẹ́ ẹ wà lókè Ògùn. Ṣé ẹ ráwọn Àmọ̀tẹ́kùn méjèèjì yìí? Ẹ mọ̀ jí wọ́n pa wọ́n o. Ẹ mọ̀ jẹ́ kí ẹ̀jẹ̀ wọn ta sílẹ̀. Bí ẹ̀jẹ̀ àwọn Àmọ̀tẹ́kùn méjèèjì yìí bá ta sílẹ̀, kò jẹ́ nǹkan tó da lókè Ògùn, pàápàá jùlọ nílùú Ìgbòho Mọ̀rẹ́. Torí bá a ṣe gbọ́ròyìn arákùnrin kan náà àwọn méjèèjì kò níyàá mọ́, kò ní bàbá mọ́. Àti jẹ àti mu ó nira díẹ̀ fárákùnrin tá à ń sọ yìí. Nínú àwọn méjì tí wọ́n palẹ̀ mọ́, jíjẹ mímu náà ló bá lọ síbi iṣẹ́ Àmọ̀tẹ́kùn. Ẹ wá wo ibi tó lọ pàdé ara ẹ̀ báyìí, ẹ wo ibi tó lọ bára ẹ̀. Ìmọ̀ràn mi sí gbogbo àwa ọ̀dọ́kùnrin àtọ̀dọ́bìnrin, àwa gangan la ní ọ̀rọ̀ láti bára wa sọ. Àwa gangan la ní ọ̀rọ̀ láti jẹ́ ká bára wa sọ lórí ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí, pàápàá jùlọ ipò tá a bára wa yìí, bó sì ń tẹ́ wa lọ́rùn ni. Wọ́n tún ti bẹ̀rẹ̀, ẹ jẹ́ n sáré yà lọ́bẹ̀, a ò ní pẹ́ dánu dúró. Wọ́n tún ti bẹ̀rẹ̀ campaign wọn báyìí
àwọn ọ̀dọ́ yìí náà là ń gbárùkù tì wọ́n, àwa náà là ń gbáwájú, àwa náà là ń kẹ́yìn. Kí ló dé tá ò ronú? Kí ló ṣẹlẹ̀? Kí ló ń jó wa lọ́wọ́ tá ò fi jólẹ̀? Nígbà táwọn ọmọ lọ́ngbọ́lọ́ngbọ́ tí wọn ò tó wa lọ́jọ́ orí, tí wọ́n wá ń palẹ̀ wa mọ́, inú wa sì ń dùn, a sì ń wòran. A tún ní 2027, àwa náà ló tún kàn. Ó burú jáì, ó burú jáì. Gbogbo àwọn ọmọ Yorùbá, gbogbo àwọn ọmọ kóòtù òjíire, èyí tó ń ṣẹlẹ̀ láti aago 11 alẹ́ àná tó fi dàkókò yìí, òun la mú wá sétí ìgbọ́ wa yìí. Iléeṣẹ́ Koiki Media bring it way closer to your doorstep. Òun ló fi hàn wá, ló mú wá sétí ìgbọ́ wa wípé àwọn ajínigbé, àwọn agbénipa, wọ́n tún ti jí àwọn àmọ̀tẹ́kùn méjì tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ aláàbò nílùú Ìgbòho Mọ̀rẹ́. A ò ní rí jù báyìí lọ fún ti àkókò yìí. Bó bá ṣe ń lọ, a ó tún máa mú wá sétí ìgbọ́ wa. Ẹ ṣé púpọ̀ fún ìfẹ́ tí ẹ ní sí ilẹ̀ kóòtù òjíire.